mo fẹ́ sọ ọ̀rọ̀ kan lónìí in tó fẹ́ jẹ́ kí n sọ ká má bínú torí àsìkò torí Ọlọ́run òní ìlú dá kí n sọ̀rọ̀ yìí ṣẹ́rú túbà tí mo ń ṣe lọ́wọ́ lónìí òun ni nọ́mbà 200 òní ni útúbà tí mo ṣe gẹ́gẹ́ bí ìmọ̀mù Ògbómọ̀ṣọ́ tí mo ṣe fúnra mi ló jẹ́ 200 gẹ́rẹ́gẹ́ lónìí òní gangan alhamdulillahi rabbil alamin ṣe kó lè pé iye ilé ládó wàhálà yìí àdúgbẹ́ lọ́dọọdọ ṣe rí mo wá fẹ́ clear akẹ́lẹ́ kan lónìí ó dẹ̀ máa mú mù bá hálàdá ní mùláánà nígbà ń pè ní mùláánà tàbí mù bá hálà nínú ṣẹ̀ríà òun ni kéèyàn ṣẹ́ èpè Islam faramọ́ tó bá dé stage gbọ́dọ̀ bó ti ṣe yẹnu fẹ́ kẹ́ fi ara balẹ̀ dáadáa ṣe rí àwọn ọ̀rọ̀ kan wà tó máa tó ń lọ káàkiri ṣùgbọ́n tí àwọn tí wọ́n bá bí léèrè ni mo máa ń dá lóhùn ṣùgbọ́n mo rí pé mo ṣe dáhùn èèyàn lóhùn tó ìdáhùn èèyàn tẹ́ wọn lọ́rùn mo wá gbọ́ níbi tó ti ní agbára lánàá ni mo fi wò pé ó dé stage kí n wíkẹ́ ní ilé gbangba ká sì fi mù bá hálà ní ọ̀rọ̀ mẹ́ta ni alákọ̀ọ́kọ́ wọ́n máa ń sọ tí wọ́n fi ń pa irọ́ mọ́ mi wípé àwọn fámílì wa lé ayélára dísàlẹ̀ àfò wọ́n ń ṣe mítìn ìjọ kan wọ́n pè mí náà síbẹ̀ mi wá lọ mo wá ní káwọn ọlọ́pàá lọ àrẹ́sì wọn bẹ̀ mo ní kọ́lọ́pàá lọ kó wọn níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ti gbọ́ mo sì ní orí bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ wọ́n ṣe tún kìíní yẹn sọ tí wọ́n tún sọ gbà tí mo wá gbọ́ lánàá ní ẹnu àwọn tí wọ́n jálágbára èèyàn tí wọ́n sì jẹ́ ẹni ńlá púpọ̀ nílẹ̀ Yorùbá yìí mo wá wò pé mo ní láti clear àkọ́kọ́ ẹ gbọ́ dáadáa èmi mi fi ọlọ́pàá kankan mú fámílì wa níbi tí wọ́n ti ń ṣe meeting ìdí Ayélára tó bá wá ṣe wípé mo ṣe bẹ́ẹ̀ tí mo ń pa irọ́ pé mi ṣe bẹ́ẹ̀ Ọlọ́run gbogbo túbà 200 tí mo ti ṣe wò ó gbogbo láàdá tó wà ń bẹ̀ tó lè jẹ́ kíyàn ṣorí eré tayé àti tàbíkíámà Ọlọ́run mọ́ fún mi mọ́ fún àwọn mi ẹ̀hùn àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn ègún àtèpè àwọn la'anat tó wà ní Al-Qur'an àtèmi àtàwọn ọmọ mi Ọlọ́run fún wa tó bá ṣe wípé mo lọ àrẹ́sì wọn tí mo dẹ̀ ń pa irọ́ ṣùgbọ́n tó bá ṣe pé mi àrẹ́sì ẹnì kankan tí mi ìdẹ̀ lọ fi ọlọ́pàá mú fámílì mi kankan rí láti jọ tí mo ti dáyì gbogbo yejú èèyàn tó ń sọ bẹ́ẹ̀ pátá láàánà tọ́lọ́run tayé tàbí àmọ́ tọ́lọ́run fi sínú Al-Kùránì Ọlọ́run ní ọba wù alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì wọ́n ní mo kó àwọn fámílì wa nílẹ̀ Ayélára mo wá lọ tì wọ́n mọ́ prison níbàdàn èmi ò ní wọn kó wọn lọ prison o ní ọkọ́ ni mo ń sọ o mi ní wọn kó wọn lọ prison o ṣùgbọ́n tó bá ṣe pé mo ní ọwọ́ nínú lílọ prison wọn ìjìyà tó wà fún ẹni tó bá pa irọ́ ọba àlejò ọlá ìjìyà tó wà ń bẹ̀ tayé tàlìkìámọ̀ tó wà fún ẹni tó bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ tó wá sọ pé òun ò ṣe àti tayé àti tàlìkìámọ̀ ní jìyà yẹn ṣe fún mi àtàwọn ọmọ mi ṣùgbọ́n tó bá ṣe pé mi bá lọ́wọ́ nínú bí fámílì wa kan ṣe lọ sí prison ṣùgbọ́n tí wọ́n ń pa irọ́ mọ́ mi gbogbo jejú èèyàn tó ń sọ bẹ́ẹ̀ láyé gbogbo orú ìjìyà tọ́ba àlékí ọlá tó pèsè kalẹ̀ sínú Al-Qur'an tó máa ń bá èèyàn láyé àtàlìkíámọ̀ ṣe fún wọn àtàwọn ọmọ wọn ó wá kù kan ṣẹ́rẹ́ ẹ̀kan tó kù yìí òun ni wípé níbì kan a wà ń bẹ̀
àwọn èèyàn tó wá lọ dádàpọ̀ ọmọ àwọn mí ìfẹ́ tú ọ̀rọ̀ ilé sálẹ̀ kòkò ṣùgbọ́n mi tó mò ń tafà sí yóò débẹ̀ wọ́n ní a lọ ṣe mítìn kan bẹ̀ èmi wá mọ̀ọ́mọ̀ sẹ́ẹ̀tì kámẹ́rà sẹ́gbẹ̀ẹ́ kan báyìí mo wá ní mo fẹ́ sọ̀rọ̀ kí kámẹ́rà yẹn ó lè máa rìkọ́ọ̀dù gbogbo tí wọ́n ń sọ kí n lè lọ lò àgéèsì wọn in tí wọ́n sọ yẹn tí n bá ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ìpayín keke ìpọ́njú ìbànújẹ́ téèyàn máa fi ń lu ayé tí kìí fi gbádùn ẹ̀ àtèmi àtàwọn ọmọ mi Ọlọ́run fún wa ṣùgbọ́n tó bá ṣe pé mi ṣe bẹ́ẹ̀ ní tí mo ń sọ ìhówà ní ṣẹ̀ríà à ń pè ní mùbáhálà àbí ká pè ní mùnáánà ó bá mú bẹ́ẹ̀ ní ṣẹ̀ríà tí mi bá ṣe bẹ́ẹ̀ tí mi lọ sẹ́ẹ̀tì kámẹ́rà síbì kan ipe ẹ máa ṣe mítìn máa wá lọ lo kíní against yín torí pé bí tọ́rọ̀ ẹ ti jáde ibi tó tóbi pọ̀ ní òun ni mo fi ń sọ tó wáyé báwọn ìsúnpínrín àwọn blọ́gà rádaràdà kan ni wọ́n ń wí ní kò kàn mí o ṣùgbọ́n tí wọ́n wí àwọn èèyàn tí wọ́n lágbára púpọ̀ Nàìjíríà mọ́ láti clear pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ká ní kò rí bẹ́ẹ̀ tí mi ò gbé kábílà sí nìkan ṣùgbọ́n tí wọ́n ń pa irọ́ mọ́ mi gbogbo yẹjú àwọn tí wọ́n parọ́ mọ́ mi àtàwọn tí wọ́n rí ọ̀yàn táwọn náà gbà lóòótọ́ gbogbo ń bá ń pè ní ìbànújẹ́ ìpayín kéèké òfò ọ̀fọ̀ ó gbà wọn àtàwọn ọmọ wọn ó tó bẹ́ẹ̀ ìdí ilé ló kan ló wà ń bí ṣùgbọ́n mọ́ mẹ́ta bẹ́ ṣe rí èyí tí ó kàn ẹ̀ má dá sí min husni islamil mar'i tarku ma la ya'ni kí ló kàn ẹ́ pẹ̀lú fámílì àyí lára ìjí òkùn ẹ̀ rárá ó lè fẹ́ bàtà rẹ̀ yẹ látara tí òkùn ẹ̀ o ní wọ́n ní mi ní ṣọmọ̀lé kí ni tí ẹ mọ̀ pé ipò téèyàn bá wà ṣẹ́rí ẹ mọ̀ tí ò jẹ́ kẹ́ ẹ mọ̀ kó máa ń rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ò jáde láti ilé ọlá kò sí ilé ọlá tí kìí rí rẹ̀ nígbà tí bàbá owó olúgbọ́n tí wọ́n joyè sáwọn fámílì wọn ò sọ fáwọn ọmọ wọn rí ṣé wọn ọlọ́kọ̀ọ̀tù tí òun pé tí ò rí bẹ́ẹ̀ bàbá wa sọ wọn bá wa gáàndì orúmọ gẹ́gẹ́ di tọ́ọ̀lù sáwọn fámílì wọn ò sọ pé wọn iṣẹ́ ọmọlé láwùí ṣé wọn ọlọ́kọ̀ọ̀tù tèmi ṣe wá ń jọ ẹrù bí tí rí lórí ọlá bá wà àìsọ́lá lára àti ẹni ìdí ọmọ ọgbọ́n rí bẹ́ẹ̀ bí wọ́n ṣe máa ń sọ nìyẹn fún gbogbo pé kìí ṣọmọlé wa kìí ṣọmọlé wa ṣe báwọn tá a jọ contest ń di èlò tí wọ́n sọ pé àìṣọmọlé ṣé ẹ̀rí bá ti ń padà ájìmú fún ti padà àjọṣe interview bí i bọ̀dá àmì síkírù ti padà ṣe bí àjọṣe interview ní ayélára ni ànítẹ́ ẹ̀ bá dá sí yí ọ̀yàn yìí kí ni tiẹ̀ tó múra kankan tó fẹ́ kú lórí ogun ológun ṣe sùúrù ọlọ́dẹ̀dẹ tí yínà yọkàn bọ́bá dínì orí bí tí yí bàbá kí ní fẹ́ mẹ́gbàgbé ọ̀rọ̀ sàbíkà blasis wọ́n sàlámà sí wa subhanahu rabbika